Ẹ káàárọ̀ gbogbo ọmọ ládéládé nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa pátápátá. Ṣé àlàáfíà la tún bá wa lénìí? Ọ̀rọ̀ tí ó ń jẹ mí lọ́kàn òní mo ní kí n sáré mú wá láàárọ̀ yìí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń jáde lọ. Mo ń bọ̀ o. Nítorí kíni? Ó ń bọ̀. Àwọn là á dẹ́ẹ̀dẹ̀. Mo rí kí n má dúnà pẹ̀lú mo rí fídíò kan tó ń jà ràn-ìràn ni. Tí Yínká Ayéfẹ́lẹ́ tó interview ẹnìkan ní orí rédíò ẹ̀. Kẹ́nìyẹn wá ń sọ wípé òun pa èèyàn 98 òun fi bọ òòṣà. Ṣé rí gbogbo àwa ọmọ Yorùbá lénìí níbikíbi tá a bá wà tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá tó dẹ̀ jẹ́ lógún, irú àwọn story báyìí, irú àwọn ìbàlórúkọ jẹ́ báyìí, ẹ jẹ́ ká dìde fún. Ẹ jẹ́ ká gbé tẹ̀sìn kúrò. Ẹ jẹ́ ká jà fúnlẹ̀ tán ti bí wa lọ́mọ. Torí mo rò pé tó bá jẹ́ ìlú òyìnbó tí mo wà yìí ni ẹnìkan ti sọ pé òun pa 98 èèyàn, wọ́n á ti máa investigate ẹnìyẹn sìn, wọ́n á ti máa ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ pé ṣé lóòótọ́ ni àbírọ́. Wọ́n á dẹ̀ fẹ́ mọrú òòṣà tí ẹnìyẹn ń fi èèyàn bọ. Ṣógun ni, ṣọ́ya ni, ṣọ́bàtálá ni, ṣé Ṣàngó ni, ṣé Ọ̀sanyìn ni, ṣé Ayélálá ni, ṣé Ọbalóde ni, ṣé ọba oríṣiríṣi òòṣà ló wà. Tó bá jẹ́ ìlú tófin wà ni, ó yẹ kí àwọn ọlọ́pàá ti lọ sí ọ́fíìsì Yínká Ayéfẹ́lẹ́ lénìí. Kàn ti interview òun gan fúnra rẹ̀ bó ṣe connect mẹ́nìyẹn. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àwa lè rò pé bóyá social media wọ́n fi ń ṣe iṣẹ́ ni, wọ́n fi ń bà wá Yorùbá lórúkọ jẹ́ ni. Ọ̀rọ̀ tí mo wá sọ bí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Èmi ò wá láti defend ọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n mo wá láti defend ilẹ̀ Yorùbá. Ìlú tán ti sin òòṣà jù lágbàáyé ní ilẹ̀ India. Kò dẹ̀ síbi tán ti ń fèèyàn rúbọ. Ìlú kejì tán ti sin òòṣà jù lágbàáyé ní ilẹ̀ China, Thailand. Kò síbi tán ti ń fèèyàn rúbọ. Tó bá jẹ́ pé àwọn òòṣà yìí wọ́n ṣe ń parọ́ mọ́ wọn yìí, bó ṣe rí ni kò yẹ kéèyàn kankan kù sílẹ̀ Yorùbá mọ́. Nígbà táwa ìwà ń kékeré, lóòótọ́ wọn ṣòṣà nílé tiwa. Àwọn tó bí mi lọ́mọ Mùsùlùmí náà ṣe. Ṣùgbọ́n bàbá mi jẹ́ èèyàn kan tó yẹ kó jẹ́ ká jáde. Tán bá ń ṣọdún eégún ni, ìdìrókò ni, I'm from Adó Èkìtì. Àwa yìí máa tẹ̀lé léégún láti alẹ́ mójúmọ́. Wọn ò gbẹ́nì kankan ṣòro rí o. Tán bá ṣe ìdìrókò, a máa bá wọn lọ ṣe ọdún bẹ́ẹ̀ tá máa ṣe gbogbo ẹ̀. Mi ì gbọ́ pé ẹnìkan wọ́n pọ́pá sídìí òòṣà kan rí. Gbogbo àwọn nǹkan tá a ti ń gbọ́ tó ti ba àwa ọmọ Yorùbá lórúkọ jẹ́ débi pé gbogbo àwọn ọmọ wa náà kó lọ sídìí Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Àní kẹ́lẹ́sìn máa ṣe ẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n ẹ má ba ilẹ̀ yìí jẹ́, kò sẹ́ni tó máa gbọ́ irú àwọn story báyìí tó máa fẹ́ wá sílẹ̀ Yorùbá láti wá dá nǹkan lẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ̀rọ tọjọ́ titi yín, ẹ̀rọ tí àwa tá a wà nílùú òyìnbó tá a ti bímọ síbí. Kò sọ́mọ téèyàn lè bí sílùú òyìnbó kó fẹ́ kó wá sílẹ̀ bàbá ẹ̀ kó máa gbọ́rọ̀ àwọn story bẹ́ẹ̀ yẹn kínú ẹ̀ dùn. Ó ti da ayélujára ń sìn, ìgbà tá a ṣì ń sọ láàrin ara wa ó sì dáa. Ṣùgbọ́n nísìnyí kò sọ̀rọ̀ tó bá sọ wọ́n á gbọ́ everywhere all over the world. Yínká Ayéfẹ́lẹ́ ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ọlọ́run ti ṣòwò fún ẹ. Ọlọ́run ti dá ẹ lọ́lá. Ṣùgbọ́n má ṣe nǹkan tó máa bà ẹ́ lórúkọ jẹ́. Ẹ jẹ́ ká defend ilẹ̀ wa. Ẹ jẹ́ á gbé tẹ̀sìn kúrò. Ara nǹkan tá à ń pariwo leléyìí tán fi ń kó wa lẹ́rú tá a fi mọ nǹkan kan ṣe lágbàáyé. Torí ká lè tà ká lè trend, à lọ máa gbé àwọn story tí ò ṣeé ṣe. Ẹni tẹ́ ẹ mú wá sí ọ̀dọ̀ yín tẹ́ ẹ ṣó ojú ẹ, nǹkan tán pè nílùú òyìnbó ni serial killer. Apààyàn lásán ni. Òòṣà wo ló ń bọ?
irú òòṣà wo ló ń bọ kó sọ orúkọ ẹ̀. Èmi lè má bá wọn bọ òòṣà, mo lè má bá wọn dé kíní, but mo máa ń tẹ̀lé àwọn tó máa ń ṣe é. Àwọn tá a jọmọ kéékèèké a máa wọnú ibi tó ti ń ṣe é, tá a máa lọ máa wò wọ́n, kò sí nǹkan tó ń fi ń bọ̀ yàn bẹ́ẹ̀, mi tí ì gbọ́ rí. Gbogbo nǹkan tẹ́ máa bá ń bẹ̀ ni pé kán ṣe oúnjẹ, kẹ́yìn ọmọ kéékèèké jẹun, ẹdìyẹ dẹ̀ náà, mostly ẹdìyẹ, àbẹ́lòmíì máa pa ẹran. Ẹ jẹ́ á gbé tẹ̀sìn kúrò, ká sọ̀rọ̀ gidi nílẹ̀ Yorùbá. Níbi tán ń jẹ bọdé làwọn ọmọ kéékèèké la máa ń jẹ bọdé, tán máa ṣe sàárà tá máa lọ bẹ̀. Mi tí ìrírí kan sọ pé ẹnìkan wọ́n ọmọ kékeré kan gbà tán ń ṣọdún, bóyá ọdún Ògún ni o, ọmọ kan náà wá lọ fi bọ Ògún o. Òòṣà wo lẹ́ni yẹn ń sìn? Àsìkò ti tó fún gbogbo ọmọ Yorùbá tó bá jọ ọmọ Yorùbá gidi kó pàtẹ́sìtì tó bá ń ṣe mùsùlùmí, kí kánstọ̀mù iléeṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ kó wẹ́ ẹnìyẹn jáde, kán fà á lọ́lọ́pàá lọ́wọ́. Serial killer lẹ́nìyẹn, àwọn apanilẹ́kúnjayé ni. Ẹ mọ iye ọmọ tó ti pa tó bá jẹ́ lóòótọ́ ni, tí ò bá jẹ́ pé irọ́, tí ò bá jẹ́ pé bóyá ó pàdé àkókò pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́. Ṣé mọ iye ọmọ tó ti pa? Ẹ má jẹ́ ká máa ṣerú nǹkan báyìí láti bara wa jẹ́. Nísìn ojú ti là, ìdàgbàsókè ló yẹ ká wá fúnlẹ̀ Yorùbá. Ká gbé àwọn stories tí ò ṣeé ṣe, tí ò wúlò, ká gbé ti sẹ́gbẹ̀ẹ́. 98 èèyàn ló ń pa, òun máa ń jẹ èèyàn. Ṣé yẹn make sense ṣá? Ṣé yẹn tí wọ́n pẹ́ nìyẹn kúrẹ́, tẹ́ bá gbé ẹnìyẹn sí kinní, kó irú orí ẹnìyẹn ti dàrú pé òun jẹ èèyàn. Ṣé òòṣà tó ń sìn ló ní kó máa jẹ èèyàn? Òòṣà wo ló ń jẹ èèyàn nílẹ̀ Yorùbá? Ara nǹkan tán lò fún wa títí tán fi kó wa lọ sí di àwọn ẹ̀sìn yòókù nìyẹn. Àwa ò ní kẹ́lẹ́sìn má ṣe ẹ̀sìn. Èmi ò ń ṣe òòṣà, mi ṣe kankan, ṣùgbọ́n èmi ò ní gbà kán bà ilẹ̀ Yorùbá jẹ́. Ó yẹ kí Yínká Ayéfẹ́lẹ́, kí àwọn olóòṣà, àwọn tó bá jẹ́ èèyàn gidi nínú ìṣẹ̀ṣe, àsìkò ní kẹ́ dìde, kẹ́ sùn Yínká Ayéfẹ́lẹ́. Torí tẹ́ bá wọ́ọ̀dì Yínká Ayéfẹ́lẹ́, ó máa wọ́ọ̀dì ẹni tó interview jáde. Á wọ́ọ̀dì ẹni tó interview, tó ń jẹ èèyàn, tó ń pààyàn, tó fọmọ èèyàn ṣe kinní. That is serial killer. Ó yẹ kọ́lọ́pàá jáde kan ṣe investigation ní kan wọ ẹni yẹn, ọpọlọ ẹ̀ ti dàrú. Òòṣà wo ló ń sìn? Kí ló tà ń bara wa jẹ́ nílẹ̀ adúláwọ̀? Àwa àyà bara wa jẹ́ débi pé òyìnbó ò rí wa bí èèyàn mọ́. Wọ́n ń pè wá ní zombie, a tún sọ̀rọ̀ zombie lẹ́nu. Kí ni ẹ máa bíyàn nú náà? Mo wo program yẹn, òun jẹ́ èèyàn, òun pa èèyàn 98. Ọmọ ọlọ́mọ ló pa yẹn náà. Òòṣà wo ló sìn tó fi ń pa 98 èèyàn? Ṣé Ògún ló pa? Ṣé ẹ̀jẹ̀ èèyàn Ògún náà fi ń ṣe ni? Àbí irú òòṣà wo ni òòṣà tiẹ̀? Mo dẹ̀ mọ̀ pé àwọn ẹlòmíín sìn báyìí tó jẹ́ pé ẹ̀sìn ti yí wọn lórí, wọ́n á gbàgbọ́ gbogbo nǹkan tẹ́nìyẹn sọ. Wọ́n á gbàgbọ́, wọ́n á nígbàgbọ́ lé lórí pé àwọn olóòṣà, àwọn oníṣẹ̀ṣe, àwọn olóòṣà. No! Inú ẹ̀ náà bí àwa yìí sí ibẹ̀ láti dìde. Àdúgbò tá a wà, wọ́n ń ṣe ìdìrókò, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Tá a bá máa jáde, tá a máa ṣeré, bá wọn ṣeré lọ. Mi tí gbọ́ pé àwọn ọmọ kan sọnù rí, pé ọmọ kan nígbà tó ń ṣe ìdìrókò, àwọn kan wọ́ ọmọ kan kiri, òkè náà fi ṣe, àwọn lọ fi bò òòṣà ni. It's not like that. A dẹ̀ ń tara wa sóko ẹrú lórí àtijẹ àti mu, káwọn èèyàn lè trend kán lè wò wá. Tẹ́lẹ̀ ẹ̀yin radio station tó wà ní Nàìjíríà tẹ́ bá ń ṣe, tẹ́ ń mú jẹ, lè mú jẹ mọ́ sìn, because social media ti wà, gbogbo àwọn èèyàn ló ń gbọ́ wá ń sìn. Nǹkan tá bá dẹ̀ ti àbùkù tá bá ń tabọ fúnra wa làwọn èèyàn máa fi wò wá. Àwọn serial killer wà ń bí, ẹ má ṣì mí gbọ́, tán pa ọkùnrin, tán pa obìnrin, tán jẹ èèyàn, wọ́n wà nílùú òyìnbó ń bí. Ẹ lọ Google, ìwọ tó bá lè Google, lọ sórí YouTube, kó type àwọn serial killer, kó wá wọn bó ṣe ń pààyàn, bó ṣe ń ṣe èèyàn. But that doesn't mean pé kán máa tag ẹ̀mẹ́sìn kan pé ìṣẹ̀ṣe kíníkan yẹn. Àwọn kan táwa ò fẹ́ nìyẹn. Ẹ bá bà wá lórúkọ jẹ́ mọ́, ó ti tó. Enough. Ẹ̀yin oníṣẹ̀ṣe ni mo wá sọ fún lẹ́nìí. Ẹ kóra yín jọ. Ẹ lọ sọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ yẹn, oníkẹ́bàjà. Ẹ jẹ́ kó mú ẹnìyẹn, kó jẹ́ kẹ́mẹ́ nìyẹn. Ẹ wá interview ẹni àbí kán fà lé ọlọ́pàá lọ́wọ́. Ọdún kọ̀ọ̀kan ló lọ ń ṣe ní ẹ̀wọ̀n tó lóun ṣe tó ń jáde ni. Ṣé tó máa ti fún sẹ́wọ̀n ọdún kan, á tó jáde, á tó lọ pààyàn, àbí kí ló ń ṣe? Ẹ jẹ́ kí ẹnìyẹn ti ní mental problem.
ẹ má bà ṣẹ̀ṣẹ̀ wa jẹ́, ẹ má bà Yorùbá jẹ́ mọ́. Enough is enough. Thank you.